òkè ọ̀run. Orúkọ mi ni Evangelist Babatunde Samuel. Ohun tí mo fẹ́ bá wa sọ̀rọ̀ lórí lónìí ló dá lórí ṣọ́ra fún àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ kéékèèké gẹ́gẹ́ bí Kristẹni. Tábà wo inú ìwé orin Solomoni orí kejì ẹsẹ̀ 15, Song of Solomon chapter 2 verse 15. Bíbélì ní pé ẹ mú àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ kéékèèké ní wá. Àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ kéékèèké tó ń ba ọgbà àjàrà jẹ́. Ǹjẹ́ mọ̀ pé àwọn kankan wà nínú ayé onígbàgbọ́ tó lè mọ̀ jẹ́ kó nígbàgbọ́ mórí bọ́délé. Àwọn kankan wà tó yẹ pé tí Kristẹni ò bá yẹra rẹ̀ wò dáadáa, ó lè mọ̀ jẹ́ kó parí eré ìje ìgbàgbọ́ rẹ̀ síbi tó láyọ̀, síbi tó lógo. Òní Bíbélì sì gbà wá níyànjú pé kí a máa kíyèsára. Bíbélì sọ fún nínú ìwé Kọ́ríńtì kejì orí 4:5. Ó ní kí a máa wádìí ara wa bóyá wọ́n wà nínú ìgbàgbọ́. Èrèdí ni tá fi gbọ́dọ̀ mọ̀ wádìí ara wa nítorí pé kíni a ní láti ṣọ́ra fún àwọn ọ̀pọ̀lọpọ̀ kọ̀lọ̀kọ̀lọ̀ èyí tí ó lè kó bá ìrìn àjò ayé wa. Tábà dẹ̀ sọ nípa kọ̀lọ̀kọ̀lọ̀, kí ni kọ̀lọ̀kọ̀lọ̀? Kọ̀lọ̀kọ̀lọ̀ ní àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké èyí tí ó lè kó bá ọgbà àjàrà Kristẹni. Kọ̀lọ̀kọ̀lọ̀ ní àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké èyí tí Kristẹni lè mọ́ ṣàkíyèsí ṣùgbọ́n tó lè kó bá ìrìn àjò ayé rẹ̀ níwájú Ọlọ́run. Bíbélì náà sọ bákan náà fún wa nínú ìwé Hébérù orí 12. Ó ní kí ẹsẹ̀ kìíní, ó ní kí a máa fi sùúrù ìje ìgbàgbọ́ kí a sì yàgò fún àwọn ẹ̀ṣẹ̀ tí ó yára dè mọ́ wa. Àwọn ẹ̀ṣẹ̀ wo ló yára dè mọ́ wa? Àwọn ni bí irọ́ kéékèèké. Bóyá ní ta fẹ́ lọ bá níbi tá lọ kó pè wá pé ń bolẹ̀ wa ká dàrú pé mo ti kó nílé náà báyìí. Ó sì ti jáde kó nínú ilé. Ọ̀lọ́ ti kó nílé. Ṣé ìyàtọ̀ sí nínú ilé àti ìta ni? Ìyàtọ̀ wà nínú ilé àti ìta. Níwọ̀n ìgbà tó ti jáde kó nínú ilé, kódà kó jẹ́ pé ó ti múra tó ti fẹ́ jáde, ó ní tí ì sọ pé mo ṣẹ̀ fẹ́ kó nílé yàtọ̀ sí mo wà ń ta àbí mo ti ń bọ̀. Àwọn bí irọ́ pẹ́pẹ̀pẹ́, àwọn bí èébú kéékèèké, àwọn bí ọ̀rọ̀ àsọdùn. Kásà fẹ́ jẹ́ káwọn èèyàn rẹ́rìn nítorí ọ̀rọ̀ tá à ń sọ, ọ̀rọ̀ àsọdùn, exaggeration, ká fẹ́ fi ọ̀rọ̀ lójú ju bí ọ̀rọ̀ ti wà lọ torí káwọn èèyàn kó lè rẹ́rìn, ká lè dẹ́rìn pa ẹ̀kẹ́ àwọn ènìyàn. Ó yẹ ká ṣọ́ra fún gbogbo àwọn nǹkan báyìí torí pé kí ni àwọn nǹkan báyìí ó lè kó bá ayé Kristẹni. Ó lè mọ̀ mú kó Kristẹni mórí bọ́délé o. Ẹ̀ṣẹ̀ dẹ̀ ni ẹ̀ṣẹ̀ ń jẹ́ níwájú Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ kan ò ní gírèdì ju kan lọ. Bọ́ọ̀ bá ń fi irọ́ ṣeré, inú iná lọ fi ń ṣeré wọn. Bọ́ọ̀ bá ń fi èébú ṣeré, inú iná lọ fi ń ṣeré yẹ o. Torí pé Ọlọ́run kò mọ àwàdà. Sọ fún mi ibi tó wà nínú Bíbélì wípé Ọlọ́run rẹ́rìn láti Genesis to Revelation. Èmi ò rí ibi tí Ọlọ́run ti rẹ́rìn rí o. Ọlọ́run rẹ́rìn rí o. Nítorí náà ìwọ tó jẹ́ ọmọ Ọlọ́run tó fẹ́ parí eré ìje ìgbàgbọ́ rẹ síbi ayọ̀, tó fẹ́ parí eré ìje ìgbàgbọ́ rẹ síbi ìyà ẹnìpẹ̀kun, tó fẹ́ kí ìjọba ọ̀run ó bọ́ mọ́ ọ lọ́wọ́, yàgò fún àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké, àwọn ẹ̀ṣẹ̀ bí ìgbéraga, àwọn subtle pride, ìgbéraga tó ipá àwọn ènìyàn ò ní fúnra sí. Ìyẹn lè mọ ìgbéraga nínú ìrẹ̀lẹ̀. Ìgbéraga nínú ìrẹ̀lẹ̀ náà, ìgbéraga náà ní. Torí náà a ní láti ṣọ́ra ká wo ayé wa wò fínífíní. Àwọn nǹkan wo ló wà nínú ayé wa tó fara pẹ́ ẹ̀ṣẹ̀ díẹ̀díẹ̀ ká sì àtúnṣe ọ̀nà wa. Mo rò pé gbogbo ẹni tó ń mọtí nìkan ni ó lọ ọ̀run àpáàdì. Mo rò pé gbogbo ẹni tó ń jalè nìkan ni ó lọ ọ̀run àpáàdì. Mo rò pé gbogbo àwọn alágbèrè nìkan ni ó lọ ọ̀run àpáàdì. Mo rò pé gbogbo àwọn abọ̀rìṣà nìkan ni ó lọ ọ̀run àpáàdì. Gbogbo ẹnikẹ́ni náà tó bá ń yọ ẹ̀ṣẹ̀ kéékèèké kan dàbí kejì, ẹ̀ṣẹ̀ tẹ́nìyàn ò lè tètè fúnra sí, ẹ̀ṣẹ̀ tó nǹkan fúnra ò tí ẹ̀ kà sí, ó lè ṣe bẹ́ẹ̀ kó bá rẹ̀ sókè nínú náà ọ̀run àpáàdì o. Nítorí náà ṣọ́ra gidigidi gan. Bíbélì sọ fún nínú ìwé Kọ́ríńtì kìíní orí 10 ẹsẹ̀ 12 pé fún ẹni tó rò pé òun dúró kó kíyèsára kó mọ̀ bá ṣubú. Nítorí náà ìwọ arákùnrin, ìwọ arábìnrin tó jójú lọ́mọ Ọlọ́run lákòókò tó ń gbọ́ mi, yí ọ̀nà rẹ̀ wò dáradára. Rí dájú pé ohun gbogbo tó ń sọ òótọ́ ni gbogbo rẹ̀. Gbogbo nǹkan tó lè lù mẹ́ṣẹ̀ tí ẹ̀mí máa ń fi òye rẹ̀ yí wa lọ́tùn lósì, ẹ jẹ́ ká kọbi ara sí, ká dẹ̀ ṣàtúnṣe ọ̀nà wa. Lórúkọ Jésù, ìjọba ọ̀run tí ń ṣe ìyà nípẹ̀kun kò ní bọ́ mọ́ wa lọ́wọ́. Àmín.